oyún ọ̀ràn ọ̀ní bá lójú tẹ̀mí àmọ̀ òun kè lùkù rẹ̀ bá rà bàtà àmọ̀ wí èṣoyún àyèyẹ̀ ọ̀ní oyún ọ̀ràn ó là kórí ọ̀rọ̀ ọlọ́run rí kí mi bá ọ sọ lé òní lójú òní kan mọ́ kó bá lọ sínú éfésù orí 4 ẹsẹ̀ 21 àti 22 wọ̀tẹ̀ àbọ̀bá lébẹ̀ ìkàn jẹ́ kété òbínú ìrunú òjà àtojúbọ̀ àti kété òjọra ni lójú àgàbàgebè ká ti kété wọn ni ká tí jáde kò nínú ayé ra kàn ìpè lóyún ọ̀ràn oyún kọ̀ọ̀yàn ní kẹ́ àmú bí ohun àyèyẹ̀ òun lọ̀pọ̀lọpọ̀ gbé ká ń rù ká ọ̀nìyàn lásán kan bá lóyún oṣù mẹ́sìn lẹ́yìn oṣù mẹ́sìn àmóyún ni àmúbímọ làǹtìlanti ìráyé á bá a yọ̀ ìráyé á ta án lọ́rẹ ẹ̀kú ewu ọmọ o lẹ́yìn ògbẹ́ sí kọ́ kò sọmọ lórúkọ ajá kò tẹ̀lé oyún àyèyẹ̀ oyún lásán á mọ́ra hàn lẹ́yìn oṣù dẹ́ẹ̀dẹ́ẹ̀dẹ́ ọ̀nìyàn bá ti lóyún ni ṣùgbọ́n oyún ọ̀ràn létẹ̀ rẹ̀ eléyalébẹ̀ títí láéláé lówó ọgbà kò lóyún ni kò bá ti má yè gbà á tóbi á sí kọ́kàn rẹ̀ pa lọ́ra ajá kan á tóbi á sí títa ríro rẹ̀ àrèbáradé rẹ̀ èrè burúkú là mú wá sínú ayé rẹ̀ ìrà kò lóyún létí oyún àyèyẹ̀ kété ìrora rán kété àrẹ̀rọ̀rán lọ́ra fún wọn gbà díẹ̀ ní èsì rẹ̀ òun náà ní ayọ̀ àti òdòdó àtoríire ṣùgbọ́n tẹ̀rẹ̀ bá pa ọ́ lọ́ra ọrìn ọ́ mọ́lẹ̀ ọfà ọ́ ìsèyìn ó mú làlúrí àtorí fífọ́ ó mú débà ayé rẹ tẹ̀rẹ̀ ṣàkóbá rẹ ẹjọ́ ọ̀rọ̀ kan èjójú rẹ rí ohun àyèyẹ̀ èyí kan wá ẹ bọ̀ okù rẹ ó ti kó fún kété oríṣiríṣi májèlé èyí kò múra rẹ sí nínú éfésù orí 4 ni ọ̀sẹ̀ 21 ni ìka mú kété ohun bí ó dì ọ̀nà èyí ṣe bí èyí sí mi lọ́dún kan lọ kété ọdún oníbikíbi mo bá ti rí ní àkí kí mo bá kàn kí orí ahọ́n ṣá mọ̀ mi yà kí ìka mú kété orú burúkú bèyí ni ká dì sínú ra torí àrè ní òfin ọlọ́run àtòfin ọmọ nìkejì ìkété bí òkun sínú kórìíra ọ̀tẹ̀ wẹ́rẹ́ òdì kọ́nìyàn tójú ayé asán ni lẹ́yìn rẹ̀ kí ṣe burúkú àsì àgàbàgebè òbínú àtojúbọ̀ ògbéraga òjọranilójú òjà asọ̀ àrán kan àtẹ̀tàn lẹ́rùn ní ìkété wọn ní kórajọpọ̀ kò doyún ọ̀ràn sínú ayé rẹ̀ òun lè yí ni o wẹ́ẹ̀ trust ọ̀ra rẹ wẹ́ẹ̀ dẹ̀ trust ọmọ nìkejì òun lè yí ni o wẹ́ẹ̀ rẹ̀ gbẹ́múlélẹ̀ lóru láti sùn torí pé oríṣiríṣi oyún kò ti kójọ sínú ikùn rẹ yọ ọ lẹ́rùn wàá dá sójú ayé báwọn dẹ̀ ní ṣọ́ọ̀ṣì o kí ti ọ̀rọ̀ ọlọ́run kàn í gbọ́ irú èpísítélì Pọ́ọ̀lù séfésù wá ìkété wọn lọ́yọ̀ yọra rẹ kó nínú rẹ̀ ìwọ yóò dòmìnira kọjá kó yà bí oyún ọ̀ràn ni nípasẹ̀ àdúrà kò jẹ́ ẹ̀ṣẹ̀ rẹ kíkọ kété burúkú ayé hàn ni kíkọ ọ sílẹ̀ kó ronúkú àdá kọjá kó gba Jésù Kristi gẹ́gẹ́ bí Olúwa àti olùgbàlà ayé rẹ mo jóyún pa o tètè wá ń ṣe sí ronúkú àdá láìsí ronúkú àdá wẹ̀yìn ọ̀bọ wọn láti kọ́kọ́ gbà wípé oyún ọ̀ràn lọ ní wí ẹlẹ́ṣẹ̀ lọ́ọ̀yà
wí ó ní ọ lọ́ra wí ẹ̀ṣẹ̀ nìkan wí ẹ̀pọ̀n olóró ẹ jẹ́ ọ lòyà ìyá jẹ́ ọ wí ẹ̀sán ní yóò gbà ọ́ àti Jésù Kristi òní yóò dárí ẹ̀ṣẹ̀ jì ní wàá ti jẹ́ ọ́ bèyí ni wàá rí wọ́n gbàgbọ́ o wí látòní lọ kọ́ ti kọ́ sílẹ̀ wí ọgbà ọkàn rẹ̀ là ṣé orúurú oyún ọ̀ràn bèyí ni ajá kan bọ́ lọ á bọ́ kúrò lọ́rùn rẹ̀ wà ajá kan yọ bí ẹyẹ kan bọ́ nínú ìkẹ́kùn pẹyẹpẹyẹ Jésù nígbà èmi lọ́nà èmi lọ títọ́ èmi ni òyì kó bá ti á sọ̀dọ̀ wọn à mú sinmi wọn à mú kù ọ́ bójú oyún ọ̀ràn pa ọ́ máyì rẹ kí Jésù kó gba gẹ́gẹ́ bí Olúwa àti Olùgbàlà Òjó lórúkọ mi ọmọ àbálábí tán nínú ọdún èyí màá lóyún rere màá lóyún àyèyẹ oyún kìmọ́dẹ̀ ní ìran rere àlá rere òní máa mú bí ìráyé àbámiyọ̀ ire o.